Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo ilé ń kọ́. A dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel yìí. Ọlọ́run Elédùmarè, ọba láàánú á wà pẹ̀lú yín. Ó yà wá lẹ́nu nǹkan tó ṣẹlẹ̀ sí Dr. Elizabeth. Ẹ̀yin náà mọ̀ pé a sọ fún yín wípé àwọn tó ń ṣiṣẹ́ nínú pálásì bàbá Wẹ̀rẹ̀ńlá wọ́n gé aṣọ wọn, wọ́n dẹ̀ mú lọ sí ibi tí wọ́n ti lọ só, tí wọ́n fẹ́ fi ṣe nǹkan tí ò dáa fún Dr. Elizabeth. Àfi kí Ọlọ́run Elédùmarè, ọba láàánú kó ṣàánú fún Dr. Elizabeth. Ọlọ́run dẹ̀ fi ojú àwọn aṣebi hàn. Nǹkan tá a gbọ́ òun ni wípé wọ́n jẹ́wọ́, wọ́n ní ìkan nínú àwọn sisi wa gbogbo yìí ló rán àwọn níṣẹ́, ló bẹ àwọn lọ́wẹ̀, ló fún àwọn ní 300k. Àṣírí tú. Èyí tá a tún wá gbọ́ òun ni ìgbà tí bàbá Wẹ̀rẹ̀ńlá tí wọ́n bẹ̀rẹ̀ sí bínú, tí wọ́n ní kí àwọn tó ń ṣiṣẹ́ nínú ààfin yìí kan wá máa gé obì jẹ, tó gbé chainsaw jáde. Wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí kà, wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Ibẹ̀ ni ọ̀rọ̀ ti kan one of the elders. Wọ́n ní elder yìí, wọ́n ní ìgbà tó máa jí, wọ́n ní ṣe ni ọrùn ẹ̀ wú. Wọ́n ní ọrùn ẹ̀ wú tó jẹ́ pé kò lè gbé ọrùn. Wọ́n ní bó ṣe ní kí àwọn ọmọ ẹ̀ kan gbé lọ sí inú ààfin nìyẹn. Wọ́n ní ìgbà tí wọ́n gbé elder yìí wá sí inú ààfin, wọ́n ní bí elder yìí ṣe gbé ìwé ilẹ̀ tó gbé dání nìyẹn wá, tó wá gbé fún bàbá Wẹ̀rẹ̀ńlá. Ó ní òun ò fẹ́ ilẹ̀, pé kí kábíyèsí dáríjì òun. Wípé ilẹ̀ tí ìkan nínú àwọn sisi wa yìí tó rà fún òun lòun wá dá padà. Kí ló fa ọ̀rọ̀ ilẹ̀ yìí? Ẹ mọ̀ pé a sọ fún yín nípa full ritual Queen Naomi. Wọ́n ní ọ̀rọ̀ ilẹ̀ yìí tí ìkan nínú wọn rà fún, wọ́n ní pé kí wọ́n fi parọ́. Wípé gbogbo nǹkan tí wọ́n rà láti fi ṣe full ritual pé kì í ṣe real, pé kì í ṣe nǹkan tó jẹ́ pé wọ́n lè lò fún full ritual. Ṣé ẹ mọ̀ pé a sọ fún yín pé bàbá wa ní kí wọ́n gé obì jẹ tó bá yẹ pé kì í ṣe nǹkan tó lè lò. Wọ́n ní elder yìí ní òun parọ́ ni. So bóyá àwọn òrìṣà òkè ló ń bínú sí elder yìí tí ọrùn ẹ̀ fi wú. Ṣùgbọ́n wọ́n ní elder yìí dá ìwé ilẹ̀ yẹn padà. Wọ́n dẹ̀ ka ìkan nínú àwọn àǹtí wa yìí wípé òun ló wá ra ilẹ̀ yìí fóun. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó tojú sú bàbá Wẹ̀rẹ̀ńlá. Wọ́n ní ìgbà tí Dr. Lizzy tí wọ́n bẹ̀rẹ̀ sí sunkún lórí nǹkan tí àwọn èèyàn burúkú yìí ṣe fún wọn. Torí bí a ṣe gbọ́ aṣọ tí wọ́n so yẹn, nǹkan tí ò dáná fi ṣe fún Dr. Lizzy. Mi ì fẹ́ máa sọ àwọn ọ̀rọ̀ yẹn because ọ̀rọ̀ tí ò dá negative ọ̀rọ̀ ni. So mo fẹ́ máa sọ̀rọ̀ tó dá sínú ayé Dr. Lizzy torí ẹ ni mi fi sọ nǹkan tí wọ́n fi aṣọ yẹn ṣe. Ẹ̀yin èèyàn lé, nǹkan tá a wá gbọ́, wọ́n ní bàbá Wẹ̀rẹ̀ńlá àti Dr. Lizzy wọ́n sọ̀rọ̀. Wọ́n ní torí Dr. Lizzy láwọn fẹ́ padà sí Scotland. Wọ́n ní bàbá Wẹ̀rẹ̀ńlá dẹ̀ bẹ̀rẹ̀ sí bẹ̀ wọ́n pé kí wọ́n má lọ. Torí ẹ̀yin náà mọ̀ pé tí Dr. Lizzy bá fi lọ sí Scotland báyìí, wàhálà ni ó máa jẹ́. Torí Dr. Lizzy nìkan ni bàbá Wẹ̀rẹ̀ńlá fi ojú jọ nínú ààfin yìí. Gbogbo nǹkan dẹ̀ ni àwọn sisi wa gbogbo yìí fẹ́ fi frustrate Dr. Lizzy láti kúrò nínú ààfin. So bí a ṣe gbọ́, wọ́n ní wọ́n ń bẹ Dr. Lizzy, wọ́n ní kábíyèsí pé Queen Naomi. Ẹ̀yin náà mọ̀ pé Queen Naomi lọ sí Morocco. In fact gan, a ti ẹ̀ ń gbọ́ pé ó yẹ kó lọ sí Iran. Bí a ṣe gbọ́ nìyẹn pé ó yẹ kó lọ sí another country. A wá mọ̀ bóyá wọ́n ti lọ àbí wọn ò tí ì lọ. Ṣùgbọ́n nǹkan tá a wá gbọ́ òun ni pé kábíyèsí pé wọ́n pé kán bá Dr. Lizzy sọ̀rọ̀. Wọ́n ní Queen Naomi pé pẹ̀lú màmá wa Bishop Funke Felix. Wọ́n ní wọ́n pray fún Dr. Lizzy gan.
Èmi mọ̀ pé Ọlọ́run Elédùmarè kò sí nǹkan tí ò lè dojú àdúrà kọ. And bí wọ́n ṣe gbàdúrà yìí, a mọ̀ pé ogun èṣù ti ṣẹ́. Torí ibi tí wọ́n mú aṣọ wọn lọ náà, wọ́n náà ti gbàdúrà sí àwọn inú ibẹ̀. Gbogbo ibi tí wọ́n mú aṣọ wọn lọ, wọ́n náà ti pray sí ibẹ̀ gan-an. Wípé gbogbo àgádágodo tí wọ́n bá ń bẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n ti pray sí, ni wọ́n ti fi anointing water, wọ́n ti spray sí gbogbo ibẹ̀. A dẹ̀ gbọ́ pé wọ́n arrest àwọn oníṣẹ́ bí a ṣe gbọ́ allegedly. So wọ́n ní Queen Naomi pray fún wọn gan-an, wípé wọ́n sọ̀rọ̀ sínú ayé wọn, wípé kò sí ewu fún wọn, wípé nítorí Ọlọ́run ó wà lẹ́yìn wọn, wípé ààbò Ọlọ́run á dájú lórí Dr. Lizzie. Wọ́n ní Queen Naomi pray fún wọn gan. Wọ́n ní màmá wa Bishop Funke Felix náà pray fún wọn. Bí a ṣe gbọ́ nìyẹn o, ẹ̀yin èèyàn ilé. So wọ́n ní bàbá wèrè ńlá ń bá Dr. Elizabeth sọ̀rọ̀. Wọ́n ní Queen Naomi wà ní orí phone. Wọ́n ní bí ìkan nínú àwọn àǹtí wa ṣe já wọlé ni. Ẹ̀yin èèyàn ilé. Wọ́n ní tó já wọlé báyìí. Wọ́n ní bàbá wèrè ńlá pariwo mọ́. Kí ló ń wá? Ṣé mo ránṣẹ́ sí ẹ ni? Get out! Wọ́n ní àǹtí wa ìbá dá bàbá wèrè ńlá lóhùn pé kí ló dé tí bàbá wèrè ńlá ń pariwo mọ́. Ṣé òun ló ń ṣe ìkà fún Dr. Elizabeth ni? Wípé òun wá láti wá kẹ́dùn pẹ̀lú Dr. Elizabeth nítorí pé òun mọ nǹkan tí wọ́n ń go through. Wípé òun ò ṣà kí ń ṣe ẹni tó ṣe ibi. Wọ́n ní bàbá wèrè ńlá ní ìwọ àti ẹni tó ṣe ibi iṣẹ́ ìyàtọ̀ síra yín ni. Ẹ̀yin kọ́ lẹ cause gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ sí àwọn yìí. Ẹ̀yin kọ́ lẹ ń fa nǹkan tí ò yẹ kí ẹ máa fà kiri. Ẹ̀yin kọ́ lẹ wà lẹ́yìn gbogbo àwọn nǹkan burúkú tó ń ṣẹlẹ̀ sáwọn nínú ààfin yìí. Wọ́n ní bàbá wèrè ńlá ní kó jáde nínú chamber wọn. Wọ́n ní bó ṣe pariwo mọ́ ni. Wọ́n láǹtí wa bá kúnlẹ̀ ló wá bẹ̀rẹ̀ sí í sunkún. Ló bá ń bẹ bàbá wèrè ńlá. Òun ò sí lẹ́yìn àbòsí. Òun ò ṣe bí. Òun ò ní kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí Dr. Elizabeth. Wọ́n ló ṣàwàwàwí. Wọ́n ní bàbá wèrè ńlá ní kó jáde. So wọ́n ní bí bàbá wèrè ńlá ṣe lè jáde kúrò nínú chamber wọn nìyẹn. Ṣé rí Ọlọ́run Elédùmarè? Ó ń ṣiṣẹ́ àrà o, kò dẹ̀ dáwọ́ dúró. Nítorí gbogbo ogun tí Ọlọ́run ń ṣẹ́, èyí tá rí èyí tá rí kì í ṣe mímọ̀ ṣe Dr. Elizabeth, kò dẹ̀ ń ṣe mímọ̀ ṣe Queen Naomi. Tí Ọlọ́run ò bá nífẹ̀ẹ́ Dr. Elizabeth, ṣé àwọn akẹ́kọ̀ọ́ bí wọn bá kàn ṣe wà yìí nìyẹn. Àṣírí ọ̀rọ̀ yìí ò ní tú rárá. Because àwọn èèyàn burúkú yìí, kò sí lẹ́ǹtì tí wọ́n lè lọ. Ṣùgbọ́n Ọlọ́run tó mọ̀ pé èèyàn tó nífẹ̀ẹ́ òun ni Dr. Elizabeth àti Queen Naomi ló ń jẹ́ káṣírí wọn tú lọ́tùn lósì. Gbogbo nǹkan tó ń ṣe làṣírí wọn ń tú. Ẹ̀yin èèyàn ilé, èmi mọ̀ pé Ọlọ́run Elédùmarè ó ti ṣe gbogbo ọ̀rọ̀ yìí, ó ti bá wa yanjú ẹ̀ pátápátá. Pé àdúrà Dr. Elizabeth àti Queen Naomi gbà. Ọlọ́run ò dẹ̀ fi wọ́n sílẹ̀. Ẹ dẹ̀ mọ̀ pé tí Ọlọ́run bá ti gbọ́ àdúrà ẹ̀dá, ó ti tán. So èmi á rọ Dr. Elizabeth kan máa lọ sí Scotland kí wọ́n dúró ti ọkọ wọn. Nítorí nǹkan tí àwọn èèyàn burúkú ìfẹ́ náà ní kan kúrò nínú palace kan fi lè máa ṣiṣẹ́ ibi tó ń ṣe. Ṣùgbọ́n Ọlọ́run ó ń jà fún Dr. Elizabeth àti Queen Naomi àti bàbá wèrè ńlá. So àwọn gist tá a gbọ́ ní allegedly, tá a bá tún gbọ́ update a máa mú wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o, nílé àti lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo yín. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹ ní tọrọ jẹ, ẹ ní tọrọ mu, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Gbogbo ẹ̀yin tí ẹ bá ti subscribe, ẹ subscribe, ẹ dẹ̀ tẹ notification bell so that tá bá ti post any gist ẹ máa rí. Mashola ni orúkọ mi bí mo ṣe máa ń sọ allegedly ní gbogbo àwọn nǹkan tá a wá sọ fún yín. Àbá bàbá wèrè ńlá gbé inú ààfin o. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà.
Ẹ̀yin èèyàn lè prize giveaway wa ń bọ̀ ní July 15. Ẹ máa comment, ẹ máa share, kẹ̀dẹ̀ máa like. Ẹ fún fídíò yìí ní thumbs up. Nínú àwọn 40 tá a máa mú ní July 15, orúkọ yín lè wà lára wọn. Ẹ má feel pé kò ń ṣe nǹkan tó yẹ pé ó wà important. At least ẹ̀bùn tí ẹ bá gbà á ní nǹkan kan tó máa ṣe. Ẹ̀yin èèyàn lè máa post àwọn orúkọ àwọn èèyàn tá a ti ń mú. A ti ń mú àwọn èèyàn o. A máa post àwọn orúkọ yẹn. Ìyẹn tó bá ti di ending of June tá a wà nínú ẹ̀ yìí. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe ọjọ́ ìbí lénìí. Happy birthday to you, long life and prosperity. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ó subscribers o. Àtẹ̀yin tẹ̀ ṣe darapọ̀ mọ́ wa. Ọlọ́run á bá mi bless gbogbo yín o. Ẹ ní tọrọ jẹ, ẹ ní tọrọ mu. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.